wọn ìgbà tí kò lè rí bẹ́ẹ̀ wá di rí bẹ́ẹ̀ mọ́ ìran Yorùbá lọ́wọ́ ó fẹ́ dàbí pé ẹ̀pà ògbóró mọ́ lára àwọn bàbá wa sọ fún wa when Abacha General Abacha is about to arrest MKO Abiola wọ́n láwọn bàbá kan sọ fún Abiola pé don't follow this man kì í ṣe pé wọ́n lè mú tipátipá agbára wọn ò gbé láti fi tipátipá mú Abiola kò nínú ilé ẹ̀ ní Ìkẹjà don't follow this man but Abiola ní pé kò sí kankan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Abiola dé Àbújá kò padà wálé láàyè kò lè ṣe kankan mẹ́wàá ṣe Abiola títí dé ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́mọdé lágbà wa lọ́kùnrin lóbìnrin wa àìkíyèsára yìí àìní ìfúnra yìí àìka nǹkan sí yìí tí ìwà táwọn bàbá wa wù táwa náà tó ra wọlé yìí ṣé ẹ̀rọ pé yóò so èso rere fún ìran Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àgbààgbà ilẹ̀ Yorùbá ló gbọ́ àgúnlá lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin ló ń ṣe tánàdí bí ìran Yorùbá ṣe máa ní ìsinmi ṣé ẹ̀rọ pé ó máa so èso rere fún ìran Yorùbá brother Ajílẹ̀yẹ you are welcome ṣé ẹ̀rọ pé ó máa so èso rere fún ìran Yorùbá ní Yorùbá fi ń sọ wípé tá a bá ń sunkún àmọ́ ríran gẹ́gẹ́ bá ṣe ní pé àwọn bàbá wa ìgbàanì wọn ò kára máa sì kí nǹkan ló fi rọrùn fún wọn tó fi tí ògo yẹ fi bọ́ sọnù lọ́wọ́ wọn ní 1914 síbẹ̀síbẹ̀ àwọn ò sun oorun àsùnpìyè wọn ò sun àsùnsún ẹran ẹ̀mí tí wọ́n mọ làgbálẹ́gbẹ́ èèyàn tí ò ní tají nínú Yorùbá sì wà lójú oorun wa àṣì ìtají rárá 55% of the Yorùbá still believe in Nigeria and we are still defending Nigeria tí gbogbo wa dẹ̀ mọ̀ pé ohun rere kan ò lè ti ní Nàìjíríà jáde wọn mọ́ pẹ̀lú gbogbo tá a jọ rí kí ló dé tá a rọ́nà àbáyọlẹ̀ that we refuse to follow that road ṣé kí sọ wípé àìkíyè sára ni àbí kò kàn mí òjò pé wé kókò bó bá lè yá kó yá bàbá kan wọ́n wáyé gbọ́dọ̀ wá níbi tí mo lọ ní ó ní bí Nàìjíríà ọba ti dá bí Nàìjíríà ọba ti ẹ̀dá káyé tí tòun ti dá mo wá sọ fún sà mo ní torílẹ̀-èdè ọba ti dára ayé yìí ò lè dára èpè kọ́ omi ò ṣépè torílẹ̀-èdè ọba ti dára ayé yìí ò lè dára ó ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ the baba say that I should not say that again mo wá ní bàbá òun náà ló jẹ́ kẹ́ gbé mọ́tò lẹ̀ lé tẹ ẹ̀yọ táyà ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin tẹ ẹ̀yọ pamọ́ tẹ wá ń fẹsẹ̀ mú káàkiri you are among of those people tó máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì láràárọ̀ tẹ́ ẹ máa pe Ọ̀yẹ́ Ìfàkì Ìkọ̀lé Ìdó Ayétòrò Ọ̀tún ṣùgbọ́n láyé ìgbà kan ẹ bá wọn pé àwọn sẹ́tọ̀ òpin kò máa dúró lẹ́gbẹ̀ẹ́ títì Iléṣà nígbà kan ẹ bá wọn pèsè kẹ ẹ jí láàárọ̀ kẹ ẹ ṣáná sí mọ́tò yín ni kẹ ẹ wọlé èkó kẹ ẹ lépo ẹ máa gbọ́ ẹ fún mi ní full tank àdúrà tẹ̀ ń gbà pé tí Nàìjíríà bá tẹ̀ dára táyé yín bá ti dára mo ní bàbá ayé yóò lè dára ayé yóò lè dára torílẹ̀-èdè bá ti burú jáì àwọn tó wà nínú orílẹ̀-èdè yẹn ni wọ́n máa jìyà ẹ̀ ọ̀rẹ́ mi mùsùlùmí kan mọ̀ pé aago mélòó ni kádé lọ́jọ́ sátọ̀dé ìfẹ́ràn ọdún ló bá rẹ́rìn ó ní bàbá ó dàbí pé ọ̀bẹ máa ṣẹlẹ̀ níbi tó ti ń ta ẹran iléyà ní 1 million plus 1 million plus mo ní irọ́ ni ó ní à ó ní kí n lọ wádìí dáadáa a sì ń sùn lójú oorun wa àti jí tọ́lẹ́ pé ìran Yorùbá ti jí ni wọ́n ti fi ń kọrin sí wa létí pé they are the owner of Nigeria belong to them they are the landlord of Nigeria wọ́n dẹ̀ ń sì ṣe pé Nigeria belong to them true tẹ́bárí fọ́tò fídíò tí mo kọ́kọ́ fi wọ̀n yẹn ọmọ yẹn rí pé ìrìn ò tí ì jágere lẹ́sẹ̀ owó náà kò lè lọ́wọ́ yẹn owó bí i bàbá ẹ̀ wà lára àwọn ajínigbé owó náà kò lè lọ́wọ́ owó gidi tó fọwọ́ ọ̀tún gbé tó fọwọ́ òsì gbé òun lẹ́wọ̀ yìí ṣe rí ìkan ló ń fà lọ́wọ́ ẹ̀ ṣe rí bí awó yẹn dẹ̀dẹ̀ òjẹ́ kọ́ mọ́ rìn dáadáa ṣe ń wò
ìjọ ọmọ Yorùbá kan lè ṣe orúkọ báyìí. Can we do this thing? Ẹgbẹ́ ọmọ kékeré ọmọ ìtọ́ ọmọ ọdún mélòó kò ìpọ́nú ọdún méjì ṣẹ́rí tẹ́kọ̀ọ́ lọ́wọ́ Yorùbá ṣe ń sùn. Àwọn bàbá wa ìgbà ni pé tí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò ilé tó ń lọ. The majority of us still fighting for the owner of Nigeria. Ẹ ṣe bá wọn sọ́gbẹ̀ lọ́wọ́ pé Nigeria don't belong to all of us ni, and it is absolute lie. Nigeria did not belong to all of us. Torí àwa kan mọ̀ pé à ń ṣe Nigeria. Àwa kan mọ̀ wípé orílẹ̀-èdè ti reject àwa kan. Wọ́n kàn ń lò wá láti make owó láti kọ́rọ̀ jọ ni. Ni mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Yorùbá ò tí ì jí a ṣì ń sùn. Tẹ́ o bá jẹ́ ọmọ Yorùbá tí o sì ń dìbẹ́ di Nàìjíríà tó sì sọ pé wọ́n Nàìjíríà o sì wà lójú oorun o ò tí ì jí. Mo tún ní kan lọ́wọ́ tí mo fẹ́ fi wọ̀nyí. Mi ò ní jẹ́ káwọn fídíò yẹn máa gùn ká lè tó máa gba ìjọ yẹn dáadáa. Kẹ́ lè mọ̀ pé mẹ́wàá ti ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Èdè ó léwè ní kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́. Kí Ìgbò kẹ́kọ̀ọ́ ti tiẹ̀, kí Haúsá kẹ́kọ̀ọ́ ti tiẹ̀, kí Yorùbá kẹ́kọ̀ọ́ ti tiẹ̀. Mo tẹ̀ ti gbọ́ nínú fídíò àwọn bọ́dà mi kan lé ní pé àwọn Ìgbò ní àwọn làwọn ní Ilé Ifẹ̀. Mo ní iye òjẹ́ tuntun. Wọ́n ti ń pàtẹ́ tipẹ́tipẹ́. Ìjọ tó pàtẹ́ náà ní Ilé Ifẹ̀, Ìjẹ̀bú Igbó, Igbó Ọ̀rà, Igbó Tako, Ṣàngó. Pé gbogbo ìlú tó bá ti ní igbó àwọn làwọn ní. Pé the Yorùbá leader forced their forefathers out of that land. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ ṣe ń pariwo wọ́n Nàìjíríà. Kẹ́lẹ́ mọ̀ pé Nàìjíríà did not belong to the Yorùbás. Ni mo fi máa ń kọ́ ni ẹ pé Fálànà gbọ́ tirẹ̀ tara ẹni là ń gbọ́. Mo dẹ̀ sọ nínú ọ̀rọ̀ mi lánàá ní ọ̀rọ̀ iṣẹ́ àná nàbí ìjẹta pé àwọn Fúlàní àgbà Fúlàní àwọn bàbá wọn tàná àwọn bàbá wọn ti jẹ́ta. They work hard to make sure they create a place for their people. Nàìjíríà bó ilẹ̀ Fúlàní ilẹ̀ Haúsá sorry. They make sure that they conquer that land for the unborn generation. Àwọn bíi Buhari, àwọn bíi Sultan of Sokoto yìí, àwọn bíi Atiku, name all of them, Sule Lamido, àwọn ọmọ tí àwọn bàbá yẹn ṣiṣẹ́ fún ni. Àwọn náà wá rí pé àwọn àgbà ti ń dé. They want to give their own torí lẹ́yìn wọn náà ní something special. Irú àrà táwọn bàbá wọn dá tán fi gba ilẹ̀ ewu Hausa lọ́wọ́ Hausa wọn wá ń dá lọ́dọ̀ wa. The majority of the Yorùbá still embrace them pé kẹ́ ẹ pẹ́ fún wa sá. Ṣé kìí ṣe pé Yorùbá sick? Ṣé kìí ṣe pé àgbo wa ewé ò pé tàbí kí ni sọ pé ewé ẹ̀ lé ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ṣe bálá balòbòlò bálà káàkiri? Ẹ jẹ́ tó bára wa sọ dodo ọ̀rọ̀. Another second video that will show that we the Yorùbá we are in bondage. Second show. Tí ìran Yorùbá ò gbọdọ̀ dá lára ṣe ń rí. Ẹ wò dáadáa kílẹ̀ wò lẹ́yẹ. Owó ló ń fọ́n sókè yẹ o ṣe rí 1,000. Ó kó ìpọ̀ mẹ́ o ṣe rí 1,000 ṣe rí lẹ̀. Ìjọ kan bọ̀ ní ẹ̀mí náà máa ní gbogbo tó yẹ kí ní tí ẹ lè máa rí dáadáa. Ṣé ń wò? Do you see it? Clear and clearly. Ṣé ń wò sà? Ṣé rí? Ṣé wo bó ṣe ṣòwò? Bandit ni o, Boko Haram ni o, Sultan of Sokoto hami, ṣé rí o, ó pọ̀ lọ́wọ́ mi jà tí ilẹ̀ rẹ̀. Tí a bá fẹ́ kí olóhùn kan tá à ń rí kó ṣẹlẹ̀ mọ́, we must not believe in Nigeria anymore. Mo sọ mo ní tẹ̀yìn kan bá sọ wípé Nàìjíríà sì máa bẹ́tà wọ́n ń tàn wá ni. Ṣé nírú ìkórìtà tí ìran Yorùbá wà yìí ló yẹ ká máa tàn wá? Ẹ tó gbọ́ ànádà wọ̀. Ṣé rí owó lẹ̀ ń wò lẹ́yẹ o? Ṣé ń wò? Bẹ́ẹ̀ bá rí tẹ̀kan dáadáa nù mọ̀ pé máa rí lè dáadáa. Ṣé ń wò? Alábàjọ tẹ máa dé báńkì mẹ́ta ní ẹ̀ẹ́dẹ̀gbà kọjá 20,000. Ṣé rí wọ́n ṣe tó? Ṣé ń wò? Ṣé ń wò? To show that we are not in Nigeria. Irú oorun àsùnpéyewó làwọn ọmọ Yorùbá ń sùn.
làwọn bàbá wa ń sùn. Ṣé àwọn tó jẹ́ bàbá wa sọ pé wọn ò mọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí? Do you want to tell me that the North leader did not know anything about this issue? Ṣé ẹ̀ rí wọn? Ẹ wo owó yẹ bó ṣe pọ̀ ńlẹ̀. Ṣé ẹ̀ rí? Kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó sọ wípé they are the owner of Nigeria wọn àparọ́, torí nínú ilé bàbá mi náà àrà tó bá wù èmi náà lèmi náà lè dá bẹ́ẹ̀. Mo lè kó ẹsẹ̀ sókè kí n máa forí rìn ilé bàbá mi ni. Mo lè sọ pé látọ̀la lọ ẹgbẹ́ etí kan ní ọmọ fi rìn ilé bàbá mi ni. Àrà tó bá wù ènìyàn lèyàn dá nílé bàbá ẹ̀. Bàbá mi Adéwálé jọ sí ìyàwó ẹ̀kọ́ mo tọ́jọ́ mẹ́ta sà. Ṣé ẹ ti rí pé we are in big trouble? Ṣé ó dìgbà tí ilé bá tún padà dọ́dọ̀ wa? Wọ́n náà fẹ́ ṣàdún iléyá ló fi jẹ́ kọ́tẹ́ńbà justice díẹ̀, but àwọn kan ṣọṣẹ́ ní Kwara State ní ìjẹta. Àwọn ènìyàn wa tó jáde lánàá tó pè máa pè padà tí mo pè láti pé wọ́n ní àwọn yẹ àwọn kan wà kí ṣe gbogbo wọn ló wọnú ló lọ sí ọdún iléyá o. Ẹ̀yin mùsùlùmí tẹ́ bá wà ní Yídì, most especially Èkìtì, Kogi, Ondo and Kwara, ẹ kíyèsára, ẹ ní sọdún dára, ẹ já kíyèsára. Kátẹ́ ìjì lójú oorun wa, tá a bá jí lójú oorun wa, a mọ̀ wípé ibi tá a wà yìí kì í ṣe ibi tó yẹ ká wà. Níbi tá a wà yìí o kì í ṣe ìpín wa. Níbi tá a wà yìí kì í ṣe tó yẹ, kì í ṣe ara, kì í ṣe ibi tí ó yẹ kí ọmọ Yorùbá dúró sí kánà ni pé this is our home. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọ̀dọ́, ẹ ti rí àwọn ọmọ onílùú, ẹ ti rí àwọn ọmọ onílùú, ayé fàmílétì tuntun jẹ́, ẹ ti rí àwọn ọmọ onílùú tán fojoojúmọ́ ayé wọn dẹ́pa pé ikú lẹ̀dẹ̀ Yorùbá. Ó mà ṣe o, ó mà ṣe o fún ọmọ tí jẹ́rú, ó ṣe fún ẹni tá a wí fún tí ò gbọ́, ó ṣe fún aláwọ̀ ètò tó lóúnjẹ tó tún yẹ̀rì ètì. Torí bí tá a bá sunkún àmà ríran ọmọ Yorùbá já la etí inú wa ká tún la ojú inú wa. Àwọn ọmọ kan tó ṣe ìrákòrò lẹ̀ wọ́n ń dárúkọ freedom, we need freedom láwọn ọmọ tó ṣe ìrákòrò. Ẹ̀yin lẹ́yìn gbèdé wọn àwa gbèdé wọn because wọ́n rí pé bó ṣe lé nígbà títí wá yìí kó tó dọ́ ìgbà títí wọn ikú ní ọmọ jàrà bàràbàràbà lórí ilẹ̀. Màá máa gíra wọn how kó tó dàgbà yẹ. Ẹ ṣe jẹ́ kẹ́yìn àgbààgbà yìí kẹ́ ẹ bá wa ronú, ẹ bá wa ronú. Ẹ jókòó kẹ́ ẹ pé àjọ tó ní ìrònú nú. Ẹ jẹ́ kán mọ̀ pé tá a bá ń sunkún àmà ríran ni. Kẹ́ ẹ wá ríran ní ìṣòro, ìdààmú, ìpọ́njú tí àwọn Fúlàní ti store sínú store wọn láti lè fi sáàpù ọmọ Yorùbá. We must reject it. Mo sọ ní mo ní wọ́n fẹ́ jogún ilẹ̀ Yorùbá fún àwọn ọmọ wọn tó ń bọ̀. Bàbá Brigadier General Tóògùn jáde síta pé wọ́n ti invade Yorùbá land, not ordinary invade with arm. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ pé wọ́n dẹ̀ dákẹ́ chim bí ọbẹ̀ pàánù. Bí a bá ń sunkún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní a máa ríran. Mo fi máa sọ pé ẹni ebi ń pa yìí lọ́rọ̀ orí lẹ́nu. Tá a bá ń sunkún a máa ríran. Wọ́n ti da gbogbo ẹ̀rú. Àwọn ọmọ lílo ń jayé fàmílétì tú. They are above the law of the land. Òfin tẹ́ bá di tẹ́ bá gbé jáde. That law belong. That let me say the law will be in action in southwest, south. But they did not. Àwọn borí wọ́n kọjá òfin. They are above the law. Àwọn àgbààgbà kan lè ṣì wá ń bá yín pé wọ́n Nàìjíríà náà ló lè ṣe. Ṣé ó dìgbà táwọn ilé ìbá wa tẹ́ bá bẹ̀rẹ̀ sí ń ká wa mọ́lé ká tó mọ̀ pé nǹkan ti ṣe wá? Olówó tí ò ṣiṣẹ́ fún òun ló kó sáyà tó ń fọ́ sókè ṣe wò ó tó ń kó sẹ́sẹ̀. Owó tí ènìyàn tí ò làágùn lé lórí. Ní bàbá wa ní ìyá wa àkókò rí láti gbára wa. The only solution every one of us know it. Tí àwọn Àtíkù Abubakar bá lè máa búdú amúlámù tí Súlè Lámídì ń bó sọ̀rọ̀ tí Babangida ń tú tí àbá kílẹ̀ sí pé
ẹ̀tọ́ náà tún bí èdò ẹ mọ̀ pé tá a bá ti ń fi orí iṣu wò àlejò àparí iṣu tàbí wọn àlejò ilé tó lọ mo ké títí mi tó we must not allow these people anymore in our land àti rí àwọn ọba tó gbójúgbóyà tó ń sọ̀rọ̀ bí kìnnì pé láyé there is nothing like kéèpé afẹ́ dẹran afẹ́ ìṣoko ní ilẹ̀ bàbá wọn á tẹ̀ dídí ìgbọ́ wípé àwọn ìlú kan wà tó jẹ́ wípé tí wọ́n bá wá rajà lọ́dọ̀ wọn gbẹ́dọ̀ sún ọ̀dọ̀ wọn mọ́jú wọn à nígbà ẹ jáde ọdọ́ wọn lùpọ̀ ẹ̀yin bàbá tẹ̀ ń ṣe nílùú yín yẹn ẹ̀yin tó dùsẹ̀ sí àwọn tó kù torí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá sì wà lójú oorun o àní tójú oorun dójú ikú abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ owó náírà ní o owó tẹ̀ ẹ̀rí náà ń ta owó yẹn wà lọ́wọ́ àwọn number 1 citizen of Nigeria ṣe é rí bó ṣe kówó lẹ̀ ó wá sùn ọmọ ọlọ́mọ ó sùn sáàrin owó ṣe é rí ṣe ń wò òdodo ọ̀rọ̀ ni bàbá mi nobody can become a president of Nigeria if he did not have the full support of the North ẹ rí bàbá wa Tinubu tó lọ ń bẹ̀ wọ́n káàkiri ni we are in big trouble Yorùbá dẹ̀ wípé tá a bá dákẹ́ tara ẹni abánidákẹ́ bàbá mi Adéyẹmọ Adédèjì ṣe bàbá mi èmi balẹ̀ gbogbo Èkìtì mo ti ti gborúkọ mi o Mídíà Èkìtì ẹ má bá mi fìyẹn náà kún èmi lọmọ olórúkọ púpọ̀ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ Mídíà Èkìtì international ọ̀rọ̀ burúkú tó ń tèrè a sì ń sùn ayé ń sùn àwọn tó dẹ̀ lé wa wọn ò sùn lójoojúmọ́ náà ń wá ọ̀nà láti dojú Yorùbá bulẹ̀ lójoojúmọ́ náà ń wá ọ̀nà anami àtàtà ẹ ti fún mi lọ́mọ ẹ̀ṣẹ̀ máa fún mi ní o lójoojúmọ́ náà ń wá ọ̀nà láti dojú Yorùbá bulẹ̀ ṣé nígbà tí ọ̀tá ń lé wa tán wá ọ̀nà láti dojú wa bulẹ̀ ló yẹ kí ìran Yorùbá wá sòpìlẹ̀ tíyetíye ẹ mọ̀ kan tó máa ń pè pé èèyàn ó sùn tíyetíye á sùn tọ̀ bí gíláàsì bá fọ́ lẹ́gbẹ̀ẹ́ kò ní mìíràn mo ti kọ́ lórí mo ní Fúlàní palẹ̀ ogun mọ́ Èdùmàrè jẹ́ ó tẹ̀dùn mi jáde ẹ ti gbọ́. ó lé wọ́n ń lo gbogbo ète gbogbo ọ̀nà láti lè sọ ìran Yorùbá sínú ìgbèkùn ayérayé tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ rí àríkàkiri èyí tó yẹ kájọ gbé ìgbésẹ̀ oorun là ń sùn àwọn tí ò rẹ́dì láti ṣe wọ́n mọ̀ bọ́ ṣe ń kọ orúkọ competition máa yàn lọ́dọ̀ DSS ṣé irú àkókò lè yàn wá ipò bó bá rí ipò tó tí Fúlàní bá ní òní lò tán gé orí olúwa ẹ̀ abẹ́ mọ̀ pé àwọn wọ̀nyí ń bọ̀ with full force torí pé owó ti ń bẹ lọ́wọ́ wọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé owó lè ṣe ohun gbogbo owó ń bẹ lọ́wọ́ wọn ó ní mò ń ṣòtẹ́ẹ̀rì ókè bàbá mi from Adó Èkìtì máa gbowó lọ́wọ́ yìí ẹ̀yin ló yẹ kó kẹsàn-án owó orí ìyàwó ẹ̀yin ni. pẹ̀lú gbogbo ilé ìdáhùn rí ìsà owó náà pákéjì ilẹ̀ yóò ṣẹ́rí wọ́n ṣe dì ó yìí pọ̀ lọ rẹpẹtẹ ó ṣe ń wo owó wa ṣẹ́rí aráàlú òrówó náà ṣùgbọ́n àwọn ọmọ onílùú owó ń bẹ lọ́wọ́ wọn má ṣe ń kówó lọ sí báǹkì láti lọ́ọ́ ná owó yẹn nínú igbó àwọn ọmọ ìyá máa jáde síta wá máa ra nǹkan náà ọjà wa o ẹ má gbàgbé pé bàbá kan pè mí pé mo ní bàbá yẹn sọ pé these people are already have underground cell in Yorùbá land ẹgbẹ́ náà mo ti mú wa rìn káàkiri lórí ètò yà àti dóko kòkúmbà àti dóko ata àti dí oko watermelon tí mo ti fi hàn every one of us but without security kí ló lé àwọn àgbẹ̀ wa kúrò lóko àwọn ni tẹ̀ bá pa wọ́n á gbowó lọ́wọ́ yín wọn á tún tó bú onítọ̀ síbẹ̀síbẹ̀ those people that we see as a leader still promoting Nigeria
tó ń pa yín lọ́mọ lójoojúmọ́ Yorùbá yìí ṣe ń sùn sẹ́ ẹ jí kò lójú oorun torí ọjọ́ ẹ jẹ́ ká jí kò lójú oorun torí ọjọ́ ọ̀la wa ẹ jẹ́ ká jí kò lójú oorun. ọmọ kékeré lẹni tó ń gbé owó tó jùlọ tó gbé dání ẹ wá wo ibi tó ti ń tẹ́ pẹpẹ tí ìran Yorùbá dẹ̀ ń sùn àwọn lo gbogbo agbára wọn pé that vision Danfodio must come to pass. àwọn bàbá wa dẹ̀ sọ àwọn náà wọ́n làkàkà o kí lè pé wọ́n làkàkà o àwọn bàbá wa wọ́n làkàkà bí Fisher Awólọ́wọ̀ ṣe ní wá sí ìmúṣẹ ní ilẹ̀ Yorùbá that Yorùbá will become a snake of the Fulani tó bá yá ìbá ti gbọ́ Fulani Ìlọrin oh my God Fulani Ìlọrin ní níta bá máa sọ̀rọ̀ Yorùbá náà máa sọ mi ì dín ní kankan nínú wọn rí kó ṣe wáàsí ní èdè Fulani Yorùbá náà ni very soon ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá a máa sọ nípa títí yín sẹ̀ very soon a máa gbọ́ Fulani Adó Fulani Ìnàdó ṣé Fulani Ìlọrin Fulani Adó a máa gbọ́ Fulani Oǹdó a máa gbọ́ Fulani Ìkàlẹ̀ a máa gbọ́ Fulani Ọ̀kà nílùú Ọmọlúkà a máa gbọ́ Fulani àwọn Arídì àwọn Ìlíṣàn a máa gbọ́ Fulani àwọn ìkíni tí gbórúkọ àwọn ìlú Ìlàjẹ àtàwọn Ìkàlẹ̀ láìpẹ́ láì jìnnà a máa gbọ́ Fulani àwọn Kogi àwọn Okun Fulani àwọn Ìgbómìnà ayaba ní Fulani aníyàrá o inú ṣe Fulani Ìgbómìnà ní mí o bá ṣe ń gbọ́ Fulani Ìlọrin àwọn Fulani Ìlọrin a sì máa gbọ́ Fulani Ìgbómìnà rárá o mi ò ṣe Fulani o Fulani Ọ̀yọ́ ni mí rárá o mi ò ṣe Fulani Ọ̀yọ́ o Fulani Ìbàdàn ni mí Fulani Ṣakí ni mí Fulani Ìṣẹ́yìn ni mí irọ́ o Fulani Ìjẹ̀bú Òde ni mí Fulani Ìjẹ̀bú Igbó ni mí Fulani very soon la fẹ́ pariwo pé ikú tó pẹ́ lédè yẹ kò gbẹdọ̀ pé léwúrẹ́ ṣùgbọ́n Yorùbá ń sùn lọ́wọ́ àwọn ọba wa ń sùn ọ̀rọ̀ ọwọ́ ò tí ẹ̀ kàn wọ́n thank God di Oníkòyí òbí kò yí thank God bọ̀ bàbá wa onílé igbọ́n thank God bọ̀ bàbá Jagunmólú of Chomolu Bariga the rest we are still living party nira yìí ká máa pàgájà karùn-ún ká máa lọ party òyìnbó dára bàràbàràbàrà èyí tó yẹ kán ṣe wọ́n ò ṣe these people they are prepared ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀ ní sọdún ṣe o mo tó sọ lẹ́ẹ̀kan sí o yídí ọdún yẹn ẹwà àtàlà ẹwà extraordinary careful ẹwà àtàlà ẹwà extraordinary careful these people dey see the Yorùbás Muslim as a káàbèrè múmi ní Yorùbá káàbèrè ní lọ́dọ̀ títí wa ẹgbẹ́ ẹ̀rántí ṣẹ́rántí ìgbà tí bàbá mi àwòrán-ìṣàṣà wa sọ̀rọ̀ yẹn bíbáyìí pé wọ́n máa ní múmi ní Yorùbá káàbèrè ní lọ́dọ̀ títí wọn àpárọ̀ it is better for all to be vigilant torí they have mission to take over the Yorùbá land fún àwọn ọmọ wọn tó bọ̀ lẹ́yìn they have mission they have pure mission wọ́n roko tí mission yẹn ni kò gbẹ́dọ̀ parun wọ́n wá ń dá agbádá ìbànújẹ́ fún ìran Yorùbá pé gbogbo àwọn tó ń débi Awólọ́wọ̀ táwọn rí gẹ́gẹ́ bí ọmọ Awólọ́wọ̀ ẹ̀jìn ní ìṣòbò tí ẹ̀ ti dá ẹ̀jìn ìgbìrà ló wà nínú ọkàn wọn very wicked. I don't know why the Yoruba produce very wicked leader this time around that we need their help. Yorùbá yìí sùn à ń sùn tá a bá dẹ̀ dìde kágbára wa Ọlọ́run ò ní jẹ́ ká lajú sájùlé ọ̀run Ọlọ́run ò ní jẹ́ ká ìkan wà níbà yìí níbi tí wọ́n ti kun ẹran ènìyàn bí ẹni kun ẹran mi ò lè wo wọ́n sẹ̀dẹ̀ sí ni mo delete ẹ̀ bí a ṣe ń wò wọ́n rè nígbà tán bẹ̀rẹ̀ Boko Haram ní Màdúgùrí kò lè dọ́dọ̀ wa kò sí tó kàn wá pẹ̀lú wọn misunderstanding ló ṣẹlẹ̀ láàrin wọn kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n mú ọmọ ológo ilẹ̀ Yorùbá kan lọ tó lọ pa ló ti lè gbà ẹ má gbàgbé wọ́n mú lọ ọmọ ń bọ́ mọ́ rìn tàbí kí sọ pé ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfúnra tá a bá ń sunkún àmà ríran àkókò tó yẹ ká dìre ká wúra wa àkókò tó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dìde rè pé we are not a caretaker in our father's land ilẹ̀ bàbá yín ò débi báyìí this land belong to the Yorùbá rè àkókò náà rè ẹ mú tọ̀tẹ̀ kúrò ibùsẹ̀ nígbà míì ọ̀tẹ̀ gan tó máa ń ṣiṣẹ́ ẹ fi tọ̀tẹ̀ kún we must say bye bye to Nigeria mo sọ ní ìjẹta pé bàbá kí jáde lára àwọn Haúsá yẹ pé they have
75 landmark pé sọ ní bá ti ní ilé tó pọ̀ jù òun ni bàbá orílẹ̀-èdè. Ṣé Yorùbá lè sọrú ẹ̀ ní Kútọ́nù ní Niger Republic ní Òkè Ọya náà tí wọ́n ti ní Sọ̀kòpà? Ó yẹ ká jí o, ẹ jí lójú oorun, mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn. Ẹ rí àánú gbà o, àgbàdo ìkókò tó rí ayé yìí ò ní fòye lò. Ẹ jẹ́ arántí pé pẹ̀lú gbogbo iṣẹ́ táwọn bàbá wa ṣe ń gbà yẹn lọ́run, rabaraba ẹ̀ bá àwa ìdí bá rabaraba nígbà tán báyé gbogbo sọ́kọ̀ ẹ̀ jẹ́. Those people that call themselves the ọmọ Awólọ́wọ̀, the Àrólé Awólọ́wọ̀, the Pathfinder Awólọ́wọ̀, the ẹsẹ̀ Awólọ́wọ̀, the ojú Awólọ́wọ̀, the etí Awólọ́wọ̀, the imú Awólọ́wọ̀, now they are not ready to let that division of that baba continue. Àwọn fẹ́ parun ni torí ìjẹkújẹ. Wọ́n fẹ́ parun. Àrífìlà Awólọ́wọ̀ lórí wọn. Ìmí máa gbé títí ẹgbẹ́ báyìí. Ìmí máa gbé títí ẹgbẹ́ báyìí. Ìmí ìtẹ̀ tó máa ṣe to the extent. Àwa olùdíje Awólọ́wọ̀ yà wà bí kó lọ sí ìlú òyìnbó kó ní ká máa ṣerú ẹ̀ wá. Can we continue like this? Bàbá ń sunkún àmà ríra. It is better. It is better for now. Ẹ má jẹ́ onígbà tọ́rọ̀ ìbá káwa mọ́ bì kan tí àti sáyé ó di ogun. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yóò káwa débi kan tí wọ́n ó fi ìran Yorùbá pìtàn. Ẹ jẹ́ àtètè jí lójú oorun wá. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ jí. And thank God for one man today. Ṣé ló yẹ kí gbogbo ọmọ Yorùbá ká kẹ́nu gbogbo Gani Adams? We have lot of things that we can make it secure the Yorùbá land. But everybody ṣáà ń wá ipò kárí mi èmi ni wọ́n ti gbàgbé pé ẹni tọ́lọ́rọ̀ ọba mi ò bá fi hàn kò sí gbogbo orí tí rí build story kò lè rí. Àwọn ọmọ yẹn wípé ẹni yẹn ní ó ní nígbà tó máa join OPC o òun ò búra fún Ìbà Gani Adams, òun búra fún ilẹ̀ Yorùbá pé òun ò ní da ilẹ̀ Yorùbá, òun ò dẹ̀ ní jẹ́ kábúrò ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá. Ẹ wake up ẹ bá pèrè ayé ní alágbára. Nígbà tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ nígbà yẹn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló ń jáde síta pé táwọn Ìgbòho òṣàwà àwọn bí Ìgbòho ṣe pọ̀ lẹ́rẹ́pẹ́tẹ́ tẹ́ ẹ sọ fún wa pé tí Ìgbòho bá sí ilé Ìgbòho náà ló kú lé ló tún kù àmàlẹ́ kankan látijọ́ yẹ. bá a máa sunkún ènìyàn máa ríran bàbá sunkún àmà ríran làwọn bàbá wa fi sọ pé ọ̀nà jíjìn lolódú jíjìn ti ń fi ẹmú ẹ̀pọ̀n ẹ̀ sunkún mi ó tẹ̀lé jáde ní those people ẹ máa bá pílà Awólọ́wọ̀ àwọn kan tẹ̀ ti sọ wọ́n ti sọ dàṣà. Mo wọlé bàbá kan tí n bá jẹ́ èèyàn tó ní jókòó lójú kòkòrò ni màá jí tó káàpù Awólọ́wọ̀ mà nílé ẹ̀. Wọ́n ti ṣe lóríṣiríṣi kọ́lọ̀ tó bá jẹ́ kọ́lọ̀ blue agbádá lówó á lọ síbi blue agbádá blue káàpù Awólọ́wọ̀ yẹn wà ààrẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bí gbogbo wọn léèrè ṣé ẹ jí ní Awólọ́wọ̀ ń bẹ nínú yín? And for me I am sure that you don't have a pain. Ẹ jí ní Awólọ́wọ̀. That is how you are wicked, the majority of the leader in Yorùbá land. Ìbílára yín ló kó orúkọ wa lọ́sọ̀dọ̀ àwọn DSS pé máa mú ẹ máa lé wọn kiri. Ẹ ti gbàgbé ọ̀la òṣìkà gbàgbé ọjọ́ ọ̀la ó gbàgbé ọjọ́ àti sùn. Rántí ẹlẹ́dàá rẹ nígbà ìwé rẹ. Yéé má dánwò rárá má dánwò torí ọ̀la òòrè. Àwọn wọ̀nyí wọ́n ti jí kiri nínú ìyà. Gúnmi ń ṣe títí ẹ̀ Buhari ò dẹ́sùn kàsílẹ̀ sí ọmọ Yorùbá débẹ̀ òun gan ló wá ń gbé ẹ̀sùn wá gorí ẹ̀sùn. Àwọn tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ bá gbọ́ kẹta náà lọ sí Àbújá wọ́n fẹ́ lọ bá Mr. President ṣe meeting owó náà wá lọ wọ́n fẹ́ gba plan ẹ̀rẹ́ lókòdé wọ́n fẹ́ gba iṣẹ́ àti tiwọn ní ìyà tó jọmọ Yorùbá kò kàn wọ́n. It is me and you that we wake up and we deny we reject Nigeria. Láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tó fi fọ́tò yẹ wọ̀nyí àánú ara mi dẹ̀ ń ṣe mí àánú ara mi ń ṣe mí èmi gan fún ara mi mọ̀ pé àánú ara mi ń ṣe mí tí ìran Yorùbá ò bá tètè ṣe tó tọ́ àánú ara mi ń ṣe mí torí àwọn wọ̀nyí di ó lé láǹgó èyí tó gbọ́ ni pé kó ṣáà ti kú kó ṣáà ti ṣe kí ni kó kú. Kẹ́bà lè mọ̀ pé ìran Yorùbá ní iṣẹ́ láti ṣe. Ẹjá jí lójú oorun wa o ẹ̀yin bàbá wa tẹ̀yìn ìyá wa tẹ̀ ṣe ń sùn. Àkókò rẹ̀ láti jí lójú oorun wa. Àkókò rẹ̀ láti jí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ. Àkókò rẹ̀ láti jí ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ àti lódodo pé má fòkó mi dọ̀nà ẹ̀ẹ̀kan lèèyàn máa ń kọ́. We must
lábẹ́ bó ti wù kórí ìran Yorùbá gbọ́dọ̀ jáde, àgbọ́dọ̀ bọ́kù nínú ìgbèkùn tá a fojúlé àtẹlé tá a fojúlé. Àkókò rèé ni mo fi ń sọ wípé tá a bá ń tàn yín ẹ má tanra yín, ẹ má jẹ́ tanra wa, torí Yorùbá wípé ojúlé alákànfẹ́ mi sọ́rí. Bí a ti ń wò wọ́n ní Màdúgùrí rèé, àwọn kan o wọ́n pa èèyàn 26, wọ́n kó àwọn ọmọ ṣípọ̀gẹ̀ 300 kìíní kan pa, wọ́n kó wọ́wọ́ gbó igbó bíi dìbò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kìíní yẹn wá ń peléke sí. Nígbà tó ń ṣe àsámẹ́tì yẹn tó ní ilẹ̀ náà wọ́n rí mọ́lẹ̀ Yorùbá. Ṣé rí ohun tó yẹ ká ṣe àti Yorùbá, ohun tó yẹ most especially àwa táwa lé tá a bá ṣe irú àwọn wọ̀nyí ṣe máa wá gbé mọ́ káwa mọ́lé. Ṣé rí àwọn mọ̀dámù yìí, mọ̀dámù rọ̀ pé àwọn mọ̀dámù sì máa wá gbé bọ̀ká wa mọ́lé. Ṣẹ́rí ó ń wọ̀nù wá sílẹ̀, ẹ̀yin Yorùbá eré lẹ́ẹ̀ máa rò pé àbá yín ṣe we dey come we go here wẹ́n. Ṣẹ́rí ẹ̀ o ti kójú bẹ́ẹ̀ o kojú bẹ́ẹ̀ sí àwọn ọba ilẹ̀ Yorùbá pé ẹ̀yin nìyẹn I'm coming. AK-40 ṣe 47 AK-49 náà àwọn tó mọ̀ dáadáa náà ló gbé dání yẹn. Ṣẹ́rí ṣẹ́tìlẹ̀ tí a bá múra irú àwọn wọ̀nyí sì máa wá gbé AK-47 AK-49 àbí irú èwo lẹ́ ń pè wọ́n á wá gbé káwa mọ́lé. Ṣé ẹ gbàgbé fídíò tán láwọn fẹ́ wá ṣiṣẹ́ nínú rìbánádì Dangote onírèsìn ń wọlé onírèsìn. The majority of you know that ìwọlé wọ̀nyí onírèsìn onímìnì. Tí a bá tètè ṣe ohun tó yẹ ká ṣe, ẹ wo ọlọ́mọdé kan fi ọwọ́ wa àtẹsẹ̀ wa máa jó pàlóńgò bí eléyìí. Ṣé ẹ rí ọwọ́ ènìyàn ló wà lọ́wọ́ ẹyẹ o, ẹsẹ̀ ènìyàn ni ẹṣẹ́ ti rí ṣe ń wò ẹ̀rọ ṣe ń wò ọwọ́ ènìyàn ẹsẹ̀ ènìyàn ló wà lọ́wọ́ ẹyẹ. Bí a ti ń wò wọ́n ní ìgbàyé lórí tẹlifíṣàn rèé ní Màdúgùrí wọ́n ti búlò ilé kan ní Màdúgùrí o, wọ́n ti búlò ilé kan ní Màdúgùrí o, wọ́n ti búlò ilé kan ní Màdúgùrí. Ariwo tá à ń pa ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n rí Òkè Ọya wọ́n rí sọ́dọ̀ wa ń bíbá yìí. Wọ́n bò wọ́n lọ́yọ̀ọ́ gbogbo Ìbàràpá wọ́n bò wọ́n, Ìgàngán wọ́n bò wọ́n, tó fi dé Ṣakí tó fi dé Ìṣẹ́yìn. Àwa bẹ̀rẹ̀ sí kéyìn sí tàbí ẹran sùn. Ngbà tá a ti ń wò wọ́n lókèrè tó ti yẹ ká pèpè àìlẹ̀ kò lè gbé kò lè kàn mí tí àwa ń pa náà nìyẹn. Ṣẹ́rí tọ́wọ́ àwọn ilé bá bà wá we are in big trouble. We are what? Big trouble. Tọ́wọ́ àwọn ilé bá bà wá we are in big trouble. Yorùbá wake up. Yorùbá ṣe kí ni? Ẹ wake up. Àwọn ọ̀gá ológun, ọ̀gá DSS ní, ọ̀gá ọlọ́pàá ní, ọ̀gá amíní tó sọ pé kí a má dúró de wọ́n mọ ohun tó ń sọ ẹja wékọ̀. Torí pé tá a bá ń sunkún àmọ́ àríra. Èdè dídé mi fi pe àwọn ọ̀gá ọba ilẹ̀ Yorùbá, they can do it. I don't want to hear that pa àwọn ọba wa kò ságbára lọ́wọ́ wọn. They can do it. Agbára tó lọ fi gba dọ́là ní Aso Rock, tó lọ fi gba dọ́là ní governor office. Agbára náà nìkan lò ó. Kẹ́pẹ́ àjọ tó dé lónìí. Please, Mr. President, nǹkan báyìí we don't want it in our life. Ẹ mọ̀ ọmọ Yorùbá ẹja jì kí omi ó tó dé pẹ̀tẹ̀ ìwọ̀gbìn ìgbín ẹja jì ọ̀pọ̀lọpọ̀ nínú wa sì ń sùn oorun àsùnpìyè dẹ́ni because I believe any Yorùbá man that still promoting Nigeria ẹ lọ wádìí wọn dáadáa wọ́n kì í ṣe DNA lẹ́ máa ń pè àbí NDLA àbí DDA. Nígbà tó máa ní wọ́n fẹ́ ẹni ọ̀bẹ máa sílẹ̀ òun ò ní pẹ́ para o. Ọ̀rọ̀ Yorùbá ti wá di àtìgbádùn nílẹ̀ yìí rí ìyẹn ti di tàn náà. Ọ̀pọ̀lọpọ̀ 91% of Yorùbá wọ́n pa ìtàn ọ̀rọ̀ nínú òṣì. Àwọn àtọ́ pé àwọn náà ti jọ lárí àwọn ti ṣe báyìí rí tẹ́bárí nígbà tí dádì wa tó ṣe kíní kan wọ́n wá ń pa ìtàn ọ̀rọ̀ nínú òṣì nítorí sọ ayé Yorùbá dà nìyẹn that every one of us must not allow it to happen. Torí táwọn ọmọ yìí bá yàgò wá bí òjò òru àánú ara mi ṣe mí ká máa wá sọ wá orúwà ẹ̀ di olókùtù. Ẹja dìde kákégbà jáde ẹja dìde ìta máa ṣe tí ìran Yorùbá ò ní fi gbàlejò ọ̀ràn mọ́ ẹja dìde ewu ń bẹ lóko
ló ń jẹ́ fún ara rẹ̀ ewu ni. It is better for us to rise now for the survival of the Yorùbá land. Àwọn tó ní Nàìjíríà wọ́n ti sọ wá pé ilé tó lọ tó bá sì ń sọ pé tó dọ́mọ Yorùbá tó ṣe fọwọ́ sọ̀yà pé Nàìjíríà ni ẹ́, ó dàbí pé nígbà tá a bá ní pé ènìyàn máa lè tí ò mọ lé bàbá ẹ̀, ènìyàn máa lè tí ò mọ lé bàbá ẹ̀, ó tún àkókò ẹja dìde sẹ́ẹ̀ nítorí pé tá a bá ń sunkún a máa ríran o. Bàbá Èkìtì ló sọ bẹ́ẹ̀ lára òwe àwọn bàbá wa ni mo yálò wípé tá a bá ń sunkún a máa ríran. Adára fún yín o, àbúrò oníṣẹ̀lẹ̀ sí wa nígbàlejò ọ̀nà àlejò ọ̀nà tó ká wa mọ́lẹ̀ yìí adániwáyé yóò fún wa ní ìṣẹ́gun lórí wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rántí pé tá a bá ń sunkún a máa ríran o. Ká tètè ẹ má jáde dúró dìgbà tó bá dúró sí ọ̀nà fún wa tí agbára wa ò bá ka mọ́. Nígbà tó ti ṣe iṣẹ́ yìí Yorùbá ní òwúrọ̀ kùtùkùtù láti ń ṣe ìmọ̀ tó ní àgbàdo nítorí pé tó bá ti dàgbà tó wọ́ òní ká. It is better now. Bàbá tó sọ̀rọ̀ Brigadier General Kúnlé Tógúndà say everywhere ní ilẹ̀ Yorùbá láti occupy ṣé KSS ní ká ní kó wá wọgbó àbí àwọn ọlọ́pàá àbí àwọn àmì Yorùbá ìjà wékọ̀. We the Yorùbá we must defend our land, we must secure our land and we must fight. Bàbá kan tó sọ̀rọ̀ lé ní self determination was not a crime. Ó lè ní ká ẹ má jà pẹ̀lú ẹ̀ Ọlọ́run ò dẹ̀ ṣe wá lólè ẹja tó dìde. That is the only way that we have the solution to our problem. Òun náà ní orílẹ̀-èdè Yorùbá. The only solution that we have, the only solution that we have is what? Freedom for the Yorùbá race. Total freedom, not temporary. Wáyé fún mi pé mi lọ́sàn. Díà wọ́n ti ń ṣe àwọn máa ti ń pákéjì ata ní Burkina Faso. Mo wá ní àgbàní èṣí ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ó ṣe bẹ̀rẹ̀ sí wo ni ògo wa náà lò ní Fúlàní ní Burkina Faso. Ìran bàbá wa ló kọ́kọ́ dábìrì àtẹ̀yẹ. Ṣé àti ń pa ìtàn ọ̀rọ̀ nínú òṣì torí pé tá a bá ń sunkún a máa ríran. Àwọn bàbá wa Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, bàbá wa Bísí Àkàndé, bàbá wa kìnìkan fiyè ẹ pọ̀ dáadáa, bàbá wa Olúfàlàyé. Ṣé bí ẹ ṣe lu ọ̀dọ́ títí yín rè majority àwọn tó ń kó tó ń gbé fìlà Awólọ́wọ̀ gíláàsì Awólọ́wọ̀ tó ń gbé sójú tínú wa ń dùn pé àwọn Awólọ́wọ̀ ti padà dé. Ṣé bí Awólọ́wọ̀ ti ṣe rèé tí ìran Yorùbá ń gòkè? Ṣé bí Awólọ́wọ̀ ṣe ṣe rèé? Ẹ jẹ́ ká pẹ̀lú gbogbo sí ọ̀la. Ẹ jẹ́ ká pẹ̀lú gbogbo sí ọ̀la. Haúsá sọ pé àwọn ń lọ, Ìgbò sọ pé àwọn ń lọ, Ìjọ ń lọ, Láwùsá pọ̀ ń lọ, àwa sọ pé àwọn lọ, but àwọn bá leader àárín wa ṣe ń sọ wípé wọ́n Nàìjíríà. It is a pity that ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n sì ń sùn lójú oorun wọn. Wọ́n ṣe kí ni? Wọ́n sì ń sùn. Bóyá ọ̀rọ̀ òmìnira òde ẹ̀yẹ wọn náà ni. Ẹ máa competition àkiri mọ̀yàn kiri. Ẹ máa competition mọ̀yàn káàkiri. Ọjọ́ ń bọ̀ ní ọba mi òkè wé. Ọjọ́ ń bọ̀. If anybody have anything to say about, you have a right. Ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Táwa náà máa dúró, táwa náà máa sọ pé a dẹ̀ sọ fún yín o, àwa sọ́dọ̀ ni pé a wí fún wọn tó àwọn náà ò gbà ó. Ìyá mi Kẹ́mi love you are welcome ma. Mi mọ̀ pé tí wàá mi bàyá dára fún yín ojú ní tìyín. A wí fún wọn tó àwọn náà ò gbà ó. Kọ̀rọ̀ náà tó dàrú o, àwọn náà ò gbà ó. It is better for us to wake up now. Ká jí lójú oorun wa, ká tó dá méjì wa. Ọ̀pọ̀lọpọ̀ máa sùn níbi tó ń dé nígbà tó máa ní kó ń dìde. Akẹ́dẹ̀dẹ̀ discover pé ọwọ́ méjèèjì àtẹsẹ̀ méjèèjì ó ti lọ. Awádìí lákìrìbò tó. Wọ́n fi yọ́nà lọ́rọ̀ bẹ̀yẹn. Ẹja dìde. And the second message that I have tonight, àwọn kan gbé ẹ̀mí ìpòrúurú ọkàn sínú ayé yín. Please don't have a doubt mind on this struggle. Títa lílo là ń kọlà. Ẹ má jẹ́ kó sun yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Tó bá di iná tán tó dẹwà ní doge. Tó bá di iná tán òní dẹwà ní doge. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó dẹ̀rù bá yín. Ẹ má sì jẹ́ kẹ́nikẹ́ni ó gba ẹ̀mí ìrẹ̀wẹ̀sì sínú ọkàn yín. Tẹ́ bá tẹ̀lé ẹ̀mí ìrẹ̀wẹ̀sì, a jẹ́ wípé ìran Yorùbá tẹ́ni ẹ̀fẹ́ kó jìyà ẹ̀ṣẹ̀ wàá ra ìyà fún ìran Yorùbá ni imported one. Tẹ́ bá ti ló ti sún yín. Ìyà imported lẹ́rà fún ìran Yorùbá. And I know we won't do that. Ẹja agbára wa ìkáwọ́ ò lásọ o tẹ́nitẹ́ni o torí pé Yorùbá ní pé tá a bá ń sunkún àmọ́ àríran
kò sí tó dàbí òmìnira ẹni, kò sí tó a lè fi òmìnira wé. Òmìnira wa ṣe kókó ọmọ Yorùbá. Mo máa ń bi léèrè everyday pé kí ló kù tó yẹ kí ìran Yorùbá ní tí a ti ní that make the majority ọba ilẹ̀ Yorùbá ṣe pé no to the Yorùbá freedom. Ọ̀jájá tiẹ̀ sọ wípé ó ní àti ìtò àkókò àti ìtò ẹni tó lè dá dúró. Mo wá bí wọ́n léèrè pé ṣé wọ́n ọjà ni àbí àìrówó rà á ní ìgbà wo ni Yorùbá fẹ́ tó láti dá dúró. Ẹ bá mi rán kábíyèsí létí pé Yorùbá was one time a nation kí àwọn òyìnbó tó dé kan tó gbà wá lọ́wọ́ àwọn Fúlàní lọ́kàn tó gbà wá. Ṣé àwọn máa dúró kí Fúlàní máa kún wá bí ẹni kún náà ni. Mo ní fídíò yẹn lọ́wọ́ mi ò lè gbé síta ó ń bọ̀ àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́ gbogbo ojú ọkàn ara etí là máa dẹ́ẹ̀dẹ́ lélẹ̀. Ẹ má jẹ́ kó gun Fúlàní ó ká wa mọ́lẹ̀. Let us prepare. Ẹ má jẹ́ kó gun Fúlàní ó gba ogún ìní wa lọ́wọ́ wa. It is the time, right time for the Yorùbá to fight for our freedom. Torí wípé ète ní ẹ má jẹ́ kí tiwọn jẹ wá. Ẹ mú ìbẹ̀rù kúrò nínú ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí gbogbo wa jọ ní lọ́kàn. Olóyè Ìgbòho ní ẹni tó bá ti ń jalè ẹ má gbà láàyè nínú ṣọ́ọ̀bù yìí o. Tẹ́tí tó ló lọ gẹ̀ẹ́sì kólé onílé. Ṣọ́ọ̀bù gbà bẹ́ẹ̀. We are not a terrorist. We are fighting for our right. This is time. Ẹ mú ìbẹ̀rù kúrò. Mo fi yọ́nà Ọlọ́run gbẹ̀yìn. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó bá yín lẹ́rù. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn. Ìgbà tá a pariwo síta wọ́n ti dé o afẹ́ṣe báyìí o Dúpẹ́ Onítìrí ní access tó dẹ̀ sí ta àwọn kan dèní. Táwọn kan sì gbá ní ìtẹ̀lé lẹ́yìn dèní. Káwọn èèyàn lè tètè ní nọ́mbà mi padà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀ yín. Olóbìnrin jẹ́ lábọ̀ ọjà. Ẹ bá mi share. Nọ́mbà tí mo ń lò sóhun ló wà lójú screen mi. Ṣé wá rí nọ́mbà mi yìí? Ó tún wá ní instruction. Mo bẹ̀ yín ni mi ṣakọ. Instruction rẹ̀ ò ju wípé èèyàn tó bá fẹ́ rajà, àbò fẹ́ dàṣì mi lówó, àbò olóró gidi sọ fún Yorùbá Nation ní kó ṣe kíni ní kó pè mí sí. Tó bá ti kọjá nǹkan mẹ́ta yẹn ẹgbẹ́ má pè mí ẹ̀ ní gbọ́mọgbẹ́ ẹ̀ ní gbọ́mọ sí. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín, ìdààmú ò ní wọlé tọ̀yìn. Nọ́mbà mi yìí tẹ́ wọ́n lójú screen yìí ó wà fún ẹni tó bá fẹ́ rajà, ẹni tó bá fẹ́ dàṣì mi lówó. Mi ò jẹyàn gbèsè débi tí máa lẹ́ni tí mo jẹ́ ń gbèsè kó pè mí. Mi ò jẹyàn gbèsè. Ẹni bá fẹ́ rajà ẹni fẹ́ fún mi lówó. Àbẹ́ni tó ní ọ̀rọ̀ gidi tó máa wúlò fún ìṣerere ìrìn àjò Yorùbá ni kó pè mí sórí ẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni ara ń kan mí. Nọ́mbà tó gbé lọ yẹn tí wọ́n rìpọ́ọ̀tù yẹn síìmù mi yẹn tí wọ́n rìpọ́ọ̀tù WhatsApp mo ti send mail send oríṣiríṣi. Respond tí mò ń gbà ni wípé mo go against community. Èmi ò sì mọ́rù community tí WhatsApp ní so ọláwọn ti ban díẹ̀. Even kí yọ kí n fi sínú another phone kò ṣiṣẹ́ náà ó wà ban wọ́n ti ban di nọ́mbà yẹn fún WhatsApp but mo ṣì ń gbìyànjú kọ́lọ́ ń fún mi ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tọ́lọ́mbá la máa rí gbà fáìn tí màá dẹ̀ rí gbà náà bí sími láì ó yí Ọlọ́run èyí ń ṣe kàfé mi oore lọ́ máa ń ṣe mí mo máa ń sọ gbogbo ìgbà so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi nọ́mbà tẹ́ wò lójú screen lẹ máa fi reach out sí mi gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún mọ àwọn tó tún jẹ́ ìyá àti bàbá fún Lady K tí wọ́n nífẹ̀ẹ́ Lady K ẹ bá mi fún wọn ní nọ́mbà mi pé nọ́mbà tó ń lò sí ni nọ́mbà ò lọ mọ́ ẹ jọ̀ọ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual items wa gbogbo ẹ̀yin tẹ́ ti order tí mo ní kẹ́ lọ sanwó mi mọ̀ bí mo ṣe fẹ́ get nọ́mbà yín mọ́ one secondly mo mọ̀ pé orí WhatsApp mi ẹ náà mo máa ní ẹ send the receipt sí màá lè rí pé ti sanwó ọjà yín so àwọn tó bá ti sanwó ó pẹ̀lú nǹkan tó jẹ́ kó dùn mí tó bá send the receipt kò sí bí mo ṣe fẹ́ rí ẹ lè message but kò dọ́dọ̀ mi mọ́ mi ò rí lò mọ́ ti wà banned so message yín náà dẹ̀ jẹ́ kó yé yín pé kò ní deliver so kò sí bí mo ṣe fẹ́ ní contact àwọn èèyàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi share program yẹn bá mi share nọ́mbà mi fún àwọn èèyàn pé nọ́mbà tí Lady K lónìí àwọn tó bá fẹ́ rajà àwọn tó bá fẹ́ dáṣì mi lówó tó rẹ́nu mi gbẹ nọ́mbà tó gbé lọ yẹn Ọlọ́run má mú wa ni òun mo fi ń ṣe business mi so abẹ́yìn tẹ́ bá fẹ́ sọ̀kan tó wà important fún Yorùbá Nation ẹ pè mí sí now fáfáà ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items
ogun kan ò lè lẹ́lẹ́lẹ́ kí Jésù má ṣẹ ìrókò tó bá wá gbàbọ̀dé a máa gé ogun tó bá lòun ò ní ṣẹ́ àátúwá ránṣẹ́ lọ síbi tó máa ti ṣẹ́ by fire by force so gbogbo ẹ̀yin tẹ́ ní àdójúkọ kan tàbí méjì tẹ́ dojúkọ gbogbo ẹ̀yin tẹ́ ní ìdáwọn kan spiritual tẹ́ lè lò either fún àánú ni àbí fún ìfọ̀kànbalẹ̀ ni àbí fún iṣẹ́ ni àbí fún ìṣẹ́gun àwọn nǹkan ìṣẹ́gun lóríṣiríṣi ló wà àwọn nǹkan míì wà back to sender ni àwọn nǹkan míì wà ẹ̀bẹ̀ àwọn àgbà àwọn nǹkan ìṣẹ́gun míì wà ẹ̀yọ́nú ni kọ́kọ́ dédé ríyàn báyìí kọ́ dẹ̀ máa bínú síyàn kéèyàn wà láàrin ọ̀rẹ́ kọ́ dẹ̀ máa kórìíra èèyàn kọ́ máa lára èèyàn kọ́ máa bínú síyàn kì í ṣe ohun tó dáa nítorí ìdí ìyàwó nǹkan ẹ̀yọ́nú tó máa yọ́nú sí yín tẹ́lẹ̀ lò ó wà kì í ṣe nǹkan tó pààyàn lára ẹ wo bí ilé ayé yìí dira o wọ́n tó bá sì dira yọ hóònù ayé náà là ń rí yìí o ayé àkàmàrà ayé ta kákákákáká àkátọ́ ayé tó gògògògògò tí ọlọ́pẹ ayé tẹ́nìkan kò lè rí díẹ̀ kọ́ lọ má jẹ́ káyé rí dé wa fún àǹfààní ìtẹ́bẹ́ wá nílò gbogbo àwọn nǹkan iṣẹ́ áìdà fún ìṣẹ́gun ni àbí àlákàlà bí ọfà àbí arọ́bí àgbélépọ̀tà ẹ̀yọ́nú àwọn àgbà ẹ pè mí ẹ pè Lédìkẹ́ Ìfẹ́ Olúwa show fún gbogbo àwọn spiritual products tí ẹ bá fẹ́ lò lóríṣiríṣi ṣe rí gbogbo àwọn nǹkan tí ẹ ń wò níbí báyìí iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú gbogbo ẹ̀ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá jẹ́ wẹ ìgúnwẹ ìpè ní ẹlòmíì wọ́n ti fi gégùn ẹlòmíì wọ́n ti ṣépè fún ẹlòmíì ò ṣẹyọ wọ́n á dẹ̀ gégùn sáyé ẹ̀ á dẹ̀ máa bá yé ẹjọ́ gbogbogbò yẹn máa ṣẹ́ kò sóhun tí àdúrà tó ṣe kíni tó ṣe tì òun ní free from bondage gbogbo ẹ̀yin tó ti dè sínú ìdèkùn àìdá ìgbèkùn ìgbéyàwó ni àbí gbèkùn kọ́ ṣà máa gbowó lọ́wọ́ yín kọ́ máa gbowó lọ́wọ́ yín àbí gbèkùn tí ò tiẹ̀ ṣàrẹ̀ kan any bondage tó bá dè yín mọ́ ohun tẹ́ máa fi wẹ̀ nìyí tí gbogbo ìdè yẹn máa já àwọn nǹkan free from bondage yẹn póríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ ni èyí tó bá ti máa ṣiṣẹ́ fún yín tẹ́ bá ti ṣàlàyé Lédìkẹ́ nǹkan báyìí ni mò ń là kọjá nǹkan báyìí ni mo fẹ́ ẹlòmíì sì wà ó mọ orú nǹkan tó yẹ kóhun lò ó mọ̀ bóyá ìyọnu ló yẹ kóhun lò káyé máa yọnu sóhun kọ́yé kanra mọ́ òun bí ajé ilé ìkuru mọ́ ẹlòmíì mọ̀ bóyá kóhun lo àrìnà kórè ọṣẹ àrìnà kórè gbogbo bíkíbi tó bá ti ń débà kó ṣàmárà àánú gbà kó máa kó ire ní gbogbo ọjọ́ ayé tiẹ̀ ẹlòmíì sì mọ̀ ohun tó yẹ kóhun lò bóyá àwọn nǹkan tó máa stop ogun àmúbọ́ kéèyàn máa lé nǹkan títí kọ́wé èèyàn tó tọ́ kó dẹ̀ tún bọ́ mọ́ èèyàn lọ́wọ́ àwọn nǹkan tẹ́ lè lò láti fi dẹ́kun gbogbo àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn ó wà bákan náà sì làwọn nǹkan tẹ́ lè lò láti fi rí ire àti àánú gbà lọ́dọ̀ Ọlọ́run alààyè àti lọ́dọ̀ ènìyàn òun náà wà gbogbo ẹ̀yin tẹ́yẹ pé cool money lẹ́fẹ́ owó ìfọ̀kànbalẹ̀ tí kì í ṣe owó burúkú owó gbóná owó tí ò ní jẹ́ kẹ́ ní ìsinmi láyé yín gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí nǹkan tẹ́ lè lò fún ẹ pè Lédìkẹ́ Ìfẹ́ Olúwa show ẹ rí wípé Jésù lọ́ba kò sì ní dójú tì wá kò ní fi wá fáyé mú láṣẹ Ìdùmarè lẹ́yìn ẹ̀yin tẹ́ bá tún wá nídìí àwọn ọ́ìlì àánú ọ́ìlì ṣẹ́gun ó wà available àwọn nǹkan tẹ́ lè lò fún ọfà ó wà available bákan náà àwọn lọ́fíńdà lóríṣiríṣi kò sí lọ́fíńdà náà kò sí iye tẹ́ fẹ́ tẹ́ ní rí lọ́dọ̀ Lédìkẹ́ Ìfẹ́ Olúwa show kò wá sí country tẹ́ tún wà tí mi ò ní bá yín send ọjà sí any country tẹ́ bá ti wà ẹ̀yin ẹ pè mí màá bá yín send ẹ ṣáà ti send address yín àti postal code yín ó máa dọ́dọ̀ yín àdúrà gbogbo wa gbà mo gbà ládùúrà lórúkọ Jésù gbogbo bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ẹni mímọ́ Ísírẹ́lì àpáta ayérayé tí ẹnikẹ́ni kò lè rí ìdí rẹ̀ abáwa bò orí òtúra sí àárẹ̀ àánú gba ọkàn wa balẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò yí padà Jésù Olúwa wa àmì lórúkọ Jésù next one ẹ wá ra wig gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig àkọ́kọ́ mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra wig in fact ẹ̀yin mọ́mì mi ẹ̀ ń jọ mí ní ojú àti dádì mi náà tí wọ́n ra wig fún mọ́mì mi torí mo ti ní dádì kan táwọn náà bá mi ra wig fún mọ́mì mi ìyẹn ìyàwó wọn ni mo mí nìyẹn o wọ́n ra wig fún wọn so I was so happy dádì lágbára Ọlọ́run ẹ̀ ní wá mọ́mì tí mọ́mì ò dẹ̀ ní wẹ̀yìn náà tì gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì rà ẹ wá bá mi rajà gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ wá tún wá bá mi ra wig mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ kàn ń jọ mí lójú ni ẹ kàn ń múnú mi dùn ni ayọ̀ ò ní fi ayé yín sílẹ̀ ìdùnnú ò ní fi ilé yín sílẹ̀ ògo yín á máa tọ̀ sí
àwọn ọmọ yóò ní dológo àná májẹ̀mú ibi lórí ayé yín ọ̀hún á yí dànù ẹ̀jẹ̀ Jésù á bàjẹ́ ẹ ṣé gan mo mọ̀ lórí o kò sí ohun tí mo advert tẹ̀ patronize ẹ kàn ń jẹ́ kí n kàn máa jókòó kí n kàn máa fojoojúmọ́ ro àròjinlẹ̀ kí n mọ̀ dúpẹ́ ẹnu ọpẹ́ gbogbo yín pátápátá tẹ̀ patronize mi ẹnu ọpẹ́ yín ò ní kàn lágbára Ọlọ́run níwọ̀nba àgbà tí mò ń wo bẹ ṣe ń bá mi rajà tí mo sì ń dúpẹ́ fún Ọlọ́run ẹnu ọpẹ́ gbogbo yín ò ní kàn so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig mo láwọn fine wig mo láwọn ní coins mo lò kan lánàá very beautiful mo ní irú ẹ̀ ẹ̀yin tẹ́ bá wo program tí mo ṣe lánàá ẹ lọ wò ó mo display àwọn wig lóríṣiríṣi so mo láwọn wig lóríṣiríṣi mo láwọn braid mo ló ní coins mo ní tí òṣò ní coins mo ní wọn lóríṣiríṣi ó pọ̀ ó yapa ó ti bá ẹ pè mí lórí WhatsApp nọ́mbà tẹ́ wọ́n lójú screen yìí àjọ ṣe fídíò kan máa display ọjà fún yẹn ẹ select ẹni fẹ́ ra wíìgì méjì ra wíìgì mẹ́rin torí pé kí ni àlùbáríkà ló ṣe kókó ju àwọn wíìgì mi kẹ̀dẹ̀ níwọ̀n kì í ṣe gbàrọ̀gùdù àwọn confam wig òun ni mò ń tà àwọn woman hair original gbogbo ẹ̀ ló wà ń bí báyìí so bí ẹ ṣe jẹ́ nìyẹn lẹ́yìn yẹn aṣọ ọdún tẹ̀ ti dé tán ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mi ní báwọn wà kísà lẹ́yìn ọdún aṣọ la máa wọ̀ wo ohun aṣọ ẹ wá bá mi ra aṣọ ẹ ṣàánú mi ẹnu mi ti gbẹ ẹ wá bá mi ra aṣọ ẹ jẹ́ bá mi share ètò yìí mo fi abiyamọ ayé àtọ̀run bẹ̀yìn gbogbo ìṣẹ̀dá tó wo prógráàmù yìí mo fi Ọlọ́run tó ní ẹ̀mí yín bẹ̀yẹn bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ mọ̀ pọ̀ online báyìí náà ni mo ti ń tajà inú ilé ni mo wà so àwọn tó bá wo program tó bá rí náà lọ máa ṣe kíni lọ máa pè mí Lady K mo fẹ́ nǹkan báyìí Lady K mo fẹ́ nǹkan báyìí gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣàánú mi láti bá mi share program ẹ mọ̀ mí o ṣùgbọ́n Ọlọ́run ṣe kíni ó rí yóò sì rí mi ó sì mọ ibi tó máa ti sọ fún yín lọ́nà àrà ọ̀nà ìyanu nítorí gbogbo ìgbà ni mò ń sọ fún Ọlọ́run pé gbogbo àwọn tó ń ràn mí lọ́wọ́ Olúwa ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá mi share program ìrànlọ́wọ́ lẹ́ ń ṣe fún mi oore lẹ́ ń ṣe fún mi so ó sì di dandan kọ́ lọ́run mi kò dà mí rí Jésù mi Jésù tèmi tí mò ń sìn bàbá o kábíyèsí Elédùmarè kò dà mí rí so mo sì nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program mi lọ́run máa tarí oore sí ìrànlọ́wọ́ Ọlọ́run á máa wá yín rí ògo yín á máa tọ̀ sí níwọ̀nba ìgbà tí onímájẹ̀mú ọba àwọn bá fi ayé mi Lady K dára ire Ọlọ́run á bá mi fàyè gbogbo yín dára ire tọmọtọmọ Ọlọ́run ò fàyè mi dára ìbànújẹ́ o ó ti gbà tó mú mi ní 2021 nígbà tí mo lè sọ pé mo rí ìbànújẹ́ jù láyé mi nìyẹn mo jọ̀wọ́ ẹ̀mí mi fún ikú Bible sọ fún mi ó ní ìwọ kì yóò kú bí kò ṣe yíyẹ kí wọn kó lè máa ròyìn iṣẹ́ Olúwa yẹn ni mò ń ròyìn báyìí ẹni tó ti kú ni ò sí rètí fún mọ́ èmi rí ní ìrí ìbànújẹ́ ṣùgbọ́n Olúwa sọ pé kì í ṣe ìbànújẹ́ ẹ gbọ́ ni olórí àfi ẹlòmíì pamọ́ káyé má bá fi pamọ́ tó bá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ 2021 yóò ṣẹlẹ̀ bóyá mo gbé báàgì mi pé mo fẹ́ travel padà tí plane bá já ńkọ́ kí ni mo fẹ́ ṣe àbí tí n bá kó sọ́wọ́ kidnapper so orí àfẹlòmíì pamọ́ káyé má bá fi pamọ́ mo dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run fi mí pamọ́ kò jẹ́ káyé fi mí pamọ́ síbi táyé ò ti ní gbòòrò mi mọ́ tí ń ṣe ní ìkòtò so Ọlọ́run tó wá ń ṣe fún mi yẹn ó di dandan gbogbo ìgbà tí bá sọ pé Olúwa gbogbo àwọn tó ṣàánú mi bá mi ṣàánú fún wọn ó di dandan máa bá mi ṣàánú fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program ọ̀hún á bá mi ṣàánú fún yín ọ̀hún á bá mi súre ìbùkún sáyé yín ẹ̀ lálùyọ ẹ̀ débi gíga ẹ jọ̀ọ́ ẹ bá mi share program mi ẹ bá mi tẹ top up ẹ bá mi tẹ like ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ra aṣọ ẹ pè mí mo láwọn earring fine design àwọn new arrival fine jewelries gbogbo ẹ̀ ni mo ní aṣọ tó fine pọ́ọ̀sì tó fine gbogbo ẹ̀ tó fine bákan náà product iléeṣẹ́ TL Natural Aba mo ti fẹ́ gbàgbé it is well òun ni manpower fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ dóbò dáadáa àbẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ dóko dáadáa ẹ rà fún dádì àbí fún ọkú wọ́n á dó yín dáadáa Ọlọ́run alààyè ń gbọ́ mo fọ́ náà tó ní ẹ̀mí mi búra wọ́n á dó yín kọjá bẹ́ ṣe expect òun nìyí jẹ̀díjẹ̀dí lélẹ̀ ẹ̀yin tí jẹ̀díjẹ̀dí ti pa oko yín jẹ̀dí yẹn máa disappear ẹ máa ya gbogbo ẹ̀ dànù àtọkùnrin àtobìnrin ògùn jẹ̀dí lélẹ̀ ó máa flush gbogbo jẹ̀díjẹ̀dí tó wà lára yín ó máa flush ẹ̀ dànù bákan náà ògùn diabetes gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes láti iléeṣẹ́ TL Natural Aba ni ògùn diabetes rẹ̀ á jẹ́ bí dọ́rẹ̀ ó yà mí lẹ́nu àwọn èèyàn confam wọ́n testify sí yes òun ló jẹ́ kó kàn tèmi gan balẹ̀
láti lè ṣe kíni láti lè máa tà láti lè ní kọ́kọ́ ránṣẹ́ sí Canada kí n bá wọn ta fún àwọn tó fẹ́ máa rà látọwọ́ mi òun nìyí any country máa bá yín send ẹ̀ sí any country ó máa débẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn bákan náà má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí Nàìjíríà tẹ́ ní apartment tẹ́ máa lọ́ọ̀jì sí apartment yẹn wà ní just 2-minute drive sí International Mohammed Airport very fine place 24 hours light 24 hours internet wonderful nílùú Nàìjíríà ní ìrírú ẹ̀rí internet wà 24 hours kò lọ washing machine wà àwọn workers wà ń bẹ̀ ẹ lè lò 2 months ẹ lè lò 3 months as much as you like 3 bedroom wà ń bẹ̀ 2 bedroom wà ń bẹ̀ a room self wà ń bẹ̀ kitchen wà everything gbogbo kitchen materials gbogbo ẹ̀ ló kún bẹ̀ tẹ́ máa lò so ẹ̀yin tẹ́ bá need just 2-minute drive sí International Mohammed Airport ẹ̀yin tẹ́ bá need apartment yẹn ẹ̀yin náà pè mí kí n fún yín ní phone number wọn kẹ́ pé wọn kẹ́ tètè book ẹ̀ sílẹ̀ because èrò pọ̀ o so kẹ́ lè tètè book ẹ̀ sílẹ̀ títí yín mo dẹ̀ assure yín pé ẹ ní sanwó kẹ́ má rí bẹ́ẹ̀ wọ̀ kò ń ṣe bí tẹ́ máa sanwó tẹ́ ẹ̀ ní rí wọ̀ mo volunteer ara mi mo ṣe onídùúró because ibẹ̀ jẹ́ ibi tó dá ẹ mọ̀ pé mi ní gbé nǹkan burúkú nǹkan tó máa borúkọ mi jẹ́ mi ní gbé wá fún yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi is a very nice place very beautiful place tó dẹ̀ fini lọ́kàn balẹ̀ security wa everything ó wà okay so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mi ò ní wáyé tì ẹ má gbàgbé láti subscribe sí YouTube Baby of Yoruba Nation Lady K Ìfẹ́olúwa show ẹ bá mi subscribe sí YouTube mi kẹ́dẹ̀ tán notification bẹ̀ kẹ́dẹ̀ bá mi share ètò ojú òní tìyìn ẹ ní gbọ́mọ gbìn ẹ ní gbọ́mọ ṣe má dẹ̀ gbàgbé láti bá mi tẹ top up ire o.